Sheikh Mustapha Zuglul As-Sunusi hibatullahi lana. Sheikh Mustapha Zuglul As-Sunusi hibatullahi lana. Ẹ̀bùn Ọlọ́run bàbá wa Mustapha Zuglul hibatullahi lana. Ọlọ́run dìídì fi tọrẹ fún wa ni. Ẹ̀bùn ni wọ́tọ̀ ọba mọ yìí lọ lè mọ̀ pé ẹ̀bùn lélẹ̀ èèyàn yá tètè máa gbà ni. Ìkọ́ ìyẹn tíra ẹ̀ wọ́n lọ kọ tíra ọ̀hún ìjọba kí o bàbá òsèré tíra bàbá tọ́lọ̀ ní kí bàbá wa Sheikh Afan ńlá wà ń bẹ̀ kó bẹ lọ́hùn kó jẹ́ sí pé òun lòun ó kọ́kọ́ wí bàtàbàtà tóun ó bá wí kí wọ́n tó gbé spíkà fún bàbá. Mo sì ti lérò pé bẹ́ẹ̀ náà ni pé wọ́n gbé spíkà lé lọ́wọ́ nígbà ń bá sọ bàtàbàtà tèmi tán kẹwàá ṣẹ̀wá gbọ́ kókó tí bàbá sọ. Àmọ́ ni mo bá rí i pé àwọn ni a fi sí pé wọn ò kọ́kọ́ sọ̀rọ̀. Ìgbà tó tún fẹ́ kàn wọ́n tí wọ́n tún dìde tí wọ́n tún fẹ́ lọ tọ̀ wọ́n ní bóyá wọn ò ní kí n tètè sọ̀rọ̀ kí bàbá yìí tó dé. Ni mo bá rí i pé wọ́n tún ní àdúró dè wọ́n ni. Kò sí ní tí bà mí lẹ́rù ju pé ẹ̀yin náà gbọ́ ohun tí bàbá ti sọ kalẹ̀. Ṣé mọ̀ pé gbogbo ọjọ́ tá a máa ń jókòó tá a bá fẹ́ la fẹ́ sọ ń pa bàbá wa Sheikh Mustapha Zuglul As-Sunusi. Àwọn bàbá tó yẹ ká máa pè ní wọn wọ̀nyí. Àwọn ló jẹ́ sí pé kéwù wọn gbé ní tí Zuglul ń wí. Òye wọn gbé ní tí Zuglul ń wí. Ìlànà Zuglul náà ni wọ́n ń tẹ̀lé. Nígbà tí Ibrahim ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó ti sọ̀rọ̀ tó pọ̀ àmọ́ wá lọ ibì kan ní ó jẹ́ nǹkan kankan nù tí mo kọ kì í ṣe pé mo fẹ́ ka bẹ̀ tẹ́lẹ̀ torí bẹ́ẹ̀ mi bá fẹ́ ṣe lecture nǹkan máa kọ nǹkan mi lọ ní tèmi bọ́lá bá ní débẹ̀ ọ̀hún débẹ̀ bá sì débẹ̀ ọ̀hún ní débẹ̀. Àmọ́ tí Tajul Huda sọ ló jẹ́ kí n gbà pé kí n sọ kì í ṣe tí mo fẹ́ sọ tẹ́ mo kàn kọ́ ni. Bàbá wa Sheikh Mustapha Zuglul As-Sunusi. Bàbá pọ̀ ní mímọ̀ púpọ̀. Bàbá pọ̀ ní mímọ̀ púpọ̀. Ẹnu àwọn bàbá tó ti tọ́ sí náà ni. Èmi fẹ́ sọ̀rọ̀ nípa Sheikh Mustapha Zuglul. Màá ní kílẹ̀ ní ó wí. Àmọ́ ní Sheikh Dawood ti sọ̀kalẹ̀ ìtẹ̀ ti gbọ́. Àmọ́ tí ó jẹ́ kí n fẹ́ sọ tí mo fẹ́ sọ ni pé tíra bàbá náà la wá tún lọ́ǹchì lónìí tọ́bọ̀ àjẹ̀dídà míì la tún wá lọ́ǹchì lẹ́nìí. A sì fẹ́ kéèyàn ọmọ kéwọ́ máa kà á. Ọ̀pọ̀lọpọ̀ wá ní tí ń bá ń ka tíra Lárúbáwá lọ́pọ̀lọpọ̀ gbọ́ mọ̀dáríkù fáhùn wọn ìwọ̀n bá ní àmọ́ mọ̀túmọ̀ Lárúbáwá yẹn òun náà sì lè sọ. Tẹ̀mbárí tí bàbá Sheikh Mustapha bá ń kọ nǹkan ní o bá kọ gbogbo nǹkan tán a ní مع أني قليل الزهد مع أني قليل الزهد في العلم ẹni bínú sí mi ni bàbá mi ẹrù mi tí mo gbé dání bàbá àlè níyà mi kéré púpọ̀ sí ní tí mo fẹ́ kọ yìí. Ìwọ ọmọ Èkó tó ọmọ ẹ̀dá ọ̀rọ̀ tó wàá ṣe bí bàbá ló ti sọ pé ìmọ̀ àwọn kéré yìí ní ìsìn. Ìyẹn ló fẹ́ jẹ́ ń sọ tí mò ń sọ yìí. Báwọn tí wọ́n jẹ́ sí pé wọ́n tẹ̀lé lànà àwọn sálàfù tí máa kọ́ ni bí wọ́n ti máa sọ nìyẹn. Ṣé bẹ́ẹ̀ rí nígbà tí bàbá wa Sheikh Afan ńlá ń sọ̀rọ̀ ní ìsìn? Mo ti kọ́ o, mo kọ́ pé kẹ́ ẹ lè tún ṣe. Ẹ dákun, ntí Sheikh Dawood bá wa kọ, ṣé àwọn làwọn wà tún ṣe?
a'anakumullah. àmọ́ àwọn ọmọ ìlú òkè la lè gbọ́ yé hayyakumullah. wọ́n fi ń wá pọ́nlé lọ́dọ̀ Ọlọ́run ni wọ́n kọjá ní tí wọ́n ń sọ yẹn èèyàn ìpọ́nra ẹ̀ ni wọ́n ń sọ àmọ́ bí wọ́n ti ń sọ yẹn iná ni wọ́n fi ń pọ̀ sí lójú tàwa kọ́lọ́ọ̀ bá kó dákun kó má jẹ́ kọ́lá náà bàjẹ́. àmín. gbogbo ohun tí mo kọ́kọ́ ni mo lè wí níbí ìbáyìí toró ní tí wọ́n ní wá sọ gangan àmọ́ mo kọ́kọ́ fẹ́ yànnà ní àwọn nǹkan méjì kan mo ní Sheikh Mustapha Zoghlul As-Sunusi hibatullahi lana Sheikh Mustapha Zoghlul As-Sunusi hibatullahi lana ẹ̀bùn Ọlọ́run bàbá wa Mustapha Zoghlul hibatullahi lana Ọlọ́run dìídì fi tọrẹ fún wa ni ẹ̀bùn ni wọ́tọ́ ọba mọ yìí lọ lè mọ̀ pé bùn lélẹ̀ èèyàn yá tètè máa gbá ni. ìyẹ́kọ́ ni tíra ẹ̀ wọ́n lọ ka tíra ọ̀hún ìjọba kí o bàbá òsèré tíra bàbá wọ́n ní ẹ̀ṣẹ̀ kínní kan ọ̀hún ìjọba kí o bàbá ọ̀gbọ́ wàásì bàbá wọ́n tún ṣe wàásì ń pa bàbá ọ̀tún gbọ́. ìdí tí Sheikh Mustapha Zoghlul fi jẹ́ hibatu láàyè ẹ̀bùn Ọlọ́run fún wa mo wá ní Sheikh zawaya pọ̀ tí mo fẹ́ yà sí àmọ́ mo fẹ́ yà sí zawiya tẹ́ẹ̀nì lẹ́nìí zawiya alákọ̀ọ́kọ́ ni Sheikh Zoghlul min zawiyatil ilm tàbá wà gbogbo mímọ́ innahu labaharul ulum bàbá nínú mọ̀ ibùdó ni bàbá àwọn kan máa wá fẹ́ gbé ibùdó bàbá wọ́n máa fẹ́ mọ́ sórí ìmọ̀ iyọ̀ kan ṣoṣo bàbá yẹn gbìyànjú nínú tarikh bàbá yẹn gbìyànjú nínú irọ́ Sheikh Mustapha labaharul ulum bàbá pọ̀ nínú gbogbo ọmọ zulfunu èèyàn a máa ní mímọ̀ ń jọ míì tí ò ní máa wí bàbá máa wí òun náà lọ ti ń gbọ́ bàbá wa Sheikh Dawood ní ìsìn wọ́n lọ ní gbọ́ wá sí bàbá kó tó máa wá ṣàwàdà kó o ń bẹ́ ká máa rẹ́rìn kékèké bàbá ò fún ọ ní tọ́ máa ronú sí tẹ́sí pé tọ́bájọ́ nílà ká ẹ̀ oṣù kan tó ń máa rántí oṣù méjì tó ń máa rántí ọmọ rántí báwọn sábẹ́ ti máa rántí wá sí oúnjẹ Ọlọ́run ni. مدارك فهمه في المسائل العلمية واسعة شاسعة عميقة bàbá pọ̀ lórí ọ̀nà ọmọ púpọ̀ ìmọ̀ tó jinlẹ̀ ni ìmọ̀ tó pọ̀ ni. العلوم كلها بفنونها وأفنانها بين عيني زغلول ìmọ̀ máa pọ̀ ká gbogbo ẹ̀ka àmọ̀ pátápátá بين عيني زغلول níwájú orí Zoghlul ní gbogbo ẹ̀ wà. يختار منها ما يشاء متى يشاء èyí tó bá wù kó mú jáde ń bẹ̀ fún ọ ní yóò mú jáde ayápá díìsì ló wù kó mú jáde lónìí yóò mú jáde bó bá jáde Kùránì ló wù kó mú jáde lónìí yóò mú jáde bó bá jáde fíkì ló fẹ́ lọ fún ọ lónìí yóò mú jáde èyí tó o bá ṣe kò ń gẹ̀ lọ́dọ̀ bàbá ni. ويضع منها ما يشاء متى يشاء. إن تكلم في الفقه ومسائله وأئمته ظننته أنه لا يجيد إلا الفقه. tí bàbá bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ń pa fíkìú tí ń sọ̀rọ̀ ń pa àwọn rìjálù àwọn fuqahau tí ń sọ̀rọ̀ ń pa masáìlù fíkìhì ó ṣe bí bàbá yìí kò mọ̀ ju fíkìú lọ ni níbi eléyìí mọ̀ fíkìú ẹ má tún gbé nǹkan míì dọ́dọ̀ ẹ̀ mọ́. وإن دخل في الحديث ومصطلحاته ورجاله
hasibtahu al-a'mash tí bàbá bá sì wọnú àdísì àbí mustalahatil hadith àbáwọn rijalul hadith ó ṣe bí bàbá tó ń tí ń pé kò mọ nǹkan mí ju fíkìú lọ ó ṣe bí àmọ́ṣù ni al-a'mash àfa kan ní jẹ́ bẹ́ẹ̀ Suleiman ibn Mihrani dókítọ̀rù tí ń mérí torí tàkásùsù wọn mọ̀ ọ́. Hayyakumullah. torí àfa ńlá kan ròyìn Amash tí mo fi bàbá wa jọ yìí wọ́n ròyìn ó fẹ́ sọ ń pa ẹni tí jẹ́ Al-Amash Suleiman ibn Mihrani ó fẹ́ sọ ń pa ẹ̀ ó wá ní wọ́n ní Amash tẹ̀ ń wò ó lẹ́ẹ̀kan rí báyìí ni torí kì í ṣe ẹni tó dá a lẹ́dàá náà ní ẹni pè ní Amash ó lẹ́ẹ̀kan rí báyìí ni indakhala ahadu talamizihi balidatan ó fẹ́ sọ̀rọ̀ ń pa Amash ni o ó wá ní indakhala ahadu talamizil Amash balidatan tí kanú àwọn ọmọ kéwú Amash àwọn tó gba kéwú lẹ́nu Amash tí wọ́n bá wọ inú ìlú kan fabasaqa basqatan ọmọ kéwú yẹn wá tutọ́ báyìí ó tu kẹlẹ̀mbẹ̀ sílẹ̀ báyìí falahisaha ahlul balad àwọn aráàlú yẹn wá mú ọmọ kéwú Amash ló tutọ́ ilẹ̀ ní ẹ bá mú tọ́ ọmọ kéwú Amash ní ẹ bá bẹ̀rẹ̀ sí fi para ní ẹ bá ń la lasaru ulama. Allahu akbar. gbogbo ìlú yẹn ó sì dún ní mímọ́. Ilaha illallah. Amash ló fẹ́ ròyìn o tani ròyìn ọmọ kéwú Amash kẹ́lẹ́ mọ bí tani ti tó. Hayyakumullah. mo wá ní bísọ̀gù lólùbá wọnú àdìsí ẹ̀ ṣe bí Amash àfa gbogbo wọn ni. A'anakumullah. وإن تكلم الشيخ مصطفى في الأحياء والفيزياء والكيمياء في حدود ما تكلم فيها القرآن الكريم تجد عملاقا متبحرا متيقنا يوقن بعلمه ويتيقن من معلوماته. tíṣe Mustapha bá wá ké Kùránì tí máa ń ka Kùránì lọ àbádìsí níkà tó bá fi wá wọnú chemistry àbó wọnú biology àbó wọnú physics ẹ̀yin ọmọ tẹ́ ẹ̀ bá zògì lólu láyé mọ̀ sọ nǹkan lọ. tí bàbá bá fi kéwú débi pa wọnú physics ṣé a lè mọ̀ pẹ́rù bàbá yẹn lè mọ̀ physics a lè mọ̀ pẹ́rù bàbá yẹn lè mọ̀ chemistry a lè mọ̀ pẹ́rù bàbá yẹn lè mọ̀ biology ṣé bàbá lọ léèwé ni tí bàbá bá wọnú biology nígbà tí Al-Qur'ani bá ń sọ tó bá jọmọ́ biology tàbí tí Al-Qur'ani bá ń sọ mọ́ tó jẹ́ physics àbẹ́ tajidu imlaqan ọ̀rẹ́ èèyàn kan òmìnira èèyàn mutabahiran ẹ̀dàkùn ṣé bàbá yìí kí ó mọ̀ láwá ké inú physics mọ̀ ló mọ̀ wọ́ inú chemistry ló mọ̀ wọ́ yìí mutayaqinan yuqanu bi'ilmihi kì í ṣe pé mọ̀tọ́ gbà lọ́dọ̀ ṣé òzògbólóòlò ọwọ́ a máa wá bẹ̀rù pé bàbá sọ lọ́dọ̀ àwọn inú physics ní sọ bàbá dọ́dọ̀ àwọn tí ó jẹ́ sí pé ní physics ní ẹ̀rù ó máa bà wá bóyá kí ní tọ́ ọ bá gbé dọ́dọ̀ àwọn physics èyí tí mo gbọ́rí ó máa wà ń bẹ̀. wa in fassara laka ayatan min ayati al-Qur'an al-Karim takadu tuqsimu billahi anna al-ayata al-mufassara نازلة مستجدة في يوم سمائك لها. tí bàbá bá mú àyà kan ní Al-Qur'ani tí ń bá ń tu fún ọ ẹni tó sì há Al-Qur'ani ni ọ ọmọ wa wí àyà tí bàbá tu èmi ò mọ̀ gbọ́ rí ní Al-Qur'ani ọ ṣe bíjọ́ tí bàbá tu fún ọ láyà náà sọ̀kalẹ̀ ni. Ilaha illallah. وإن استطرد في أحداث وقعت في عمق غرفة الرسول المصطفى tíṣe Zògìlóòlù bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ títí tó fi débi tí ń ṣẹlẹ̀ nínú ilé ànábì Muhammad Allahu alayhi wa sallam. inú ilé ànábì inú gúrúfà ànábì ni bàbá ń ròyìn fún ọ ọmọ wa wò pé في عمق غرفة الرسول المصطفى من وقائع غريبة
ومجريات نادرة علمت سر تسميته بمصطفى. صلى الله عليه وسلم. nígbà bàbá bá ń sọ ohun tó ṣẹlẹ̀ nínú gúrúfọ̀ oúnṣẹ́ ọlọ́run láàrin wọn àtàwọn àyàwó ẹ̀ láàrin àwọn ọmọ akéwò ẹ̀ Anasi ibn Malik báyìí là ànábì wá fà á létí ànábì wá sún mọ́ra pé máa bọ̀ Anasi máa bọ̀ lọ́dọ̀ mi. nígbà tí bàbá bá bẹ̀rẹ̀ sí í tu fún ọ ọmọ wa wò pé ṣé bàbá yìí wà ń bẹ̀ nígbà tí èyí ń ṣẹlẹ̀ ni. wọ́n ní kò sí ntọ́fì wa mọ̀ ń bẹ̀ ni pé ọmọ àṣírí méjì ó wàá hàn sí ọjọ́ náà. àṣírí pé ọkùnrin yìí mọ̀ ń pa ànábì Mustapha púpọ̀ o bóyá ìdí tí bàbá tó bí fi sọ Mustapha. sallallahu alayhi wa sallam. rahimallahu shaykhana. nígbà tó bá tún wò ó títí wọ́n máa wò pé ọkùnrin yìí mọ̀ kúkú mọ̀ kí ó púpọ̀ ó mọ̀ kí ó mọ̀ yẹn jù bóyá ìdí tá a fà rẹ̀ bàbá rẹ̀ tó fi ní bí wọn bá bèmí ádámọ̀ pé iṣẹ́ kí ni mo ṣe láyé ní tí ń sọ náà ni pé mo kọ́ Mustapha ní kí ó. rahimallahu shaykhana. ṣé ẹ mọ̀ pé ńjọ́ mi ẹlòmíà máa ròyìn èèyàn ẹlòmíì lè máa ròyìn èèyàn pé olówó ni olówó lọ́wọ́ gan ẹlòmíì sì lè máa ròyìn ẹ pé ẹnìyẹn gbóyìnbó gan tẹ bá rẹ ẹni tí ń ròyìn èèyàn pé ní makéwó gan ẹni gbóyìnbó gan tẹ bá wá rí i pé ẹni tí ń pè yẹn gbóyìnbó ò gbóyìnbó ó lè jẹ́ sí pé ẹni tí ń ròyìn ó lè jẹ́ búrókìn ní í sọ tó wá ṣe bó gbóyìnbó torí gbogbo nǹkan náà lèyìnbó lọ́dọ̀ tiẹ̀. ẹni tó jẹ́ sí pé tipátipá ní fi ń rówó jẹun tó bá ti rí 10,000 lápò ẹnìkan ó ti gbà só lówó. àmọ́ yìí pé èèyàn lọ́lá èèyàn lówó ẹni tí ń máa ń ròyìn èèyàn mọ̀ ìròyìn yẹn ń dààmú yẹ̀sífù àzímù àzímánì nígbà tẹ́ni tó tóbi bá ń ròyìn ẹni tó bá tóbi. àbí nígbà tí bàbá wa Sheikh Adam Abdallah lè rahimahullah ṣáà. bàbá tí gbogbo ayé ló jẹ́rìí bí bàbá náà ti máa kéwù tó yìí ṣàwa ń bì àwa tí bàbá kọ́ ń kéwù mọ iyì bàbá àwọn tí ò ráyè dọ́dọ̀ bàbá ni wọ́n mọ iyì bàbá jù wá lọ nígbà arú bàbá yẹn bá wá ń ròyìn Mustapha Zoglo lè sùn sí ṣé ẹ mọ̀ pé nǹkan kì í síbẹ̀ ni. inna walidana wa maulana wa murabbina lahibatullahi lana bila niza. mi fẹ́ yà síbẹ̀ yẹn tẹ́lẹ̀ mo kàn sáré kọ̀ yẹn. ntí ibi ẹlẹ́ẹ̀kejì záwíà ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ yà kí n tó lọ bí mòdù tán fún mi gangan. a'anakumullah. hayya Allah shaykhana. waltakum minkum ummah. a'anakumullah. wàláì ń tí ì dénú mòdù dẹ̀ wàláì. ṣe àgbẹ̀ nu mọ́ṣáláṣí la wà mo sì fowó kọ́ ọlọ́run fúnra. hayyakumullah. kàn ní jósù nítorí mo fẹ́ kẹ́ fún bàbá wa Sheikh Mustapha Zoglo mo fẹ́ kẹ́ fún bàbá yẹn lónìí. akramakumullah. mo mọ̀ pé gbogbo yín lẹ lọ́nà ńlá àmọ́ mo fẹ́ kẹ́ fún bàbá yẹn lónìí. hayyakumullah. záwíà ẹlẹ́ẹ̀kejì lọ̀rọ̀ kan tó pa èmi bàbá papọ̀ mo wá ṣe síyáàgà yìí. ṣe rọrọ Philistine èmi àti bàbá jọ máa sọ púpọ̀ a sì jọ máa ṣe fàǹfà lórí ẹ̀ kò ní bàbá láyé mọ́ kò ní ìyá láyé mọ́ ọ̀dọ́ ǹdí ọmọ ni àmọ́ nígbà tí bàbá tó bí ó lọ wọ́n fi nǹkan kan lẹ̀ fún wọ́n fàwọn ogún lẹ̀ fún taraka lahu abawahu thalathata ashiya'a mutamayyiza wọ́n fi nǹkan ńlá mẹ́ta lẹ̀ fún sa'atan aliyatal jawda wọ́n fa aago kan lẹ̀ fún aago ọ̀hún aago tó wọ́n púpọ̀ ni
ìtàn wà lórí aago yẹn náà àmọ́ bàbá wa ti sọ pé gbogbo ọ̀rọ̀ náà kọ́ lèèyàn máa sọ gbangba àwọn tọrọ ti yàrá wà حياكم الله. n bá sọ̀rọ̀ nípa ti sáà yẹn náà wọ́n nínú tí wọ́n fi ilẹ̀ nǹkan mẹ́ta yẹn sa'atan 'aliyatal jawda wa mizhariyatan athariyatan tuhfa mizhariya ni vase tí a máa gbé flowers tí a máa gbé flowers sí ó wá jẹ́ àwọn tuhfa àwọn nǹkan jọ̀hún tó lówó lórí gan ẹlẹ́ẹ̀kejì ni ẹlẹ́ẹ̀kẹta qiladatan zahabiyatan nadira ṣé ènìyàn tó jẹ́ góòlì tó wọ́n tí rú ò sí diamond ńlá ni ogún mẹ́ta tó jẹ nìyẹn lọ́dọ̀ òbí ẹ̀ méjèèjì tí wọ́n sì ní kó ṣọ́ dáadáa bàbá wa ní fafi yawmin min al-ayyam dakhala darahu lissun khilsatan lólè kan bá yọ wọnú ilé ẹ̀ jẹ́jẹ́jẹ́ kò jẹ́ kẹ́nìkan mọ̀ fasaraqa hadhihi al-ashya ath-thalatha ó bá jí àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta kó tiẹ̀ fi kankan lẹ̀ nu mẹ́tẹ̀ẹ̀ta. fabahatha fil amakin kulliha an al-liss wa lam yaflah lọ́mọkùnrin bá kò sí wàhálà ló bá bẹ̀rẹ̀ sí wá olè tó jí nǹkan yìí mẹ́tẹ̀ẹ̀ta tí ò fi kankan lẹ̀ fún un. fi shawari fi turuqat fi aswaq fi masajid kò síbi tí ò wá dé. أخيراً أخذ مشورة الخبراء المتخصصين nígbẹ̀yìn àwọn tí a máa pèrè àwọn ní experts in criminology wọ́n ní tó o bá fẹ́ wárò nǹkan bẹ́ẹ̀ ọ̀nà mẹ́ta lèèyàn máa wá sí ọ̀dọ̀ wọn ni ọ lọ tó o bá dọ́dọ̀ alákọ̀ọ́kọ́ bùkátà ó bìyà tí ò bá bíyá lọ́dọ̀ ẹnìkejì bùkátà ó bíyá àmọ́ tí ò bá bíyá lọ́dọ̀ ẹnìkejì yẹn tó láàsì nígbà tó bá dọ́dọ̀ ẹlẹ́kẹta yóò bíyá ló bá gbọ́. fadhahab wọ́n wá ní onítalẹ̀ ní alákọ̀ọ́kọ́ wọ́n ní ash-shurta lọ́dọ̀ àwọn ọlọ́pàá onítalẹ̀ lẹ́ẹ̀kejì wọ́n ní tó o bá rí yanjú lọ́dọ̀ ọlọ́pàá ní police station lọ sí kóòtù gbọ́rọ̀ yẹn lọ kóòtù ó ní tóun bá dé kóòtù tóun bá rí yanjú ńkọ́ wọ́n ní ó gbé lọ ọ̀dọ̀ gọ́fúnà alwali ló bá gbọ́ mọ̀ràn wọn ló bá lọ sí ibi tó kọ́kọ́ lọ ló bá gba ọ̀dọ̀ kọ́ọ̀dì lọ ọ̀dọ̀ ṣòrùtọ̀ ọ̀dọ̀ àwọn ọlọ́pàá zahaba ila ṣòrùtọ̀ ṣe lè yóò ṣiṣẹ́ ni zahaba ila ṣòrùtọ̀ ló bá lọ ọ̀dọ̀ àwọn ọlọ́pàá thumma talaba muqabalata ra'isihim ó lọ́rọ̀ eléyìí kọjá ọlọ́pàá kéékèèké ta lọ̀gá àwọn ta ní DPO ta ní inspector ní a bá pe inspector àti gbogbo àwọn ọlọ́pàá kéékèèké náà gbogbo wọn wà ń bẹ àtọ̀gá àgbà ní a bá wà ń bẹ. fatajawabu ma'ahu wọn dá lóhùn walabbu da'wata gbogbo òpè ẹ̀ nítorí pèpè fún wọn ṣe bẹ́ẹ̀ wastaqbaluhu bi hafawatin wa ihtiramin wọ́n sì ṣàpọ́nlé ẹ̀ pé ọgbẹ́jọ́ wa ó yá kí lọ ọgbẹ́jọ́ wa kí ni tọ́ mú wa. ثم طلبوا منه أن يحكي لهم حكايته بالتفصيل الممل wọ́n ló yá kéèsì tó gbé wá yẹn a fẹ́ kó sọ fún wa in details kó sọ fún wa ká gbọ́ فحكاها ló bá bẹ̀rẹ̀ sí sọ fún wọn أثناء حكايته nígbà tí ń sọ̀ṣẹ̀lẹ̀ ń tó ṣẹlẹ̀ fún خطف انتباهه تلميع بريق الساعة التي بيد رئيس الشرطة ibi tí ń rọjò ká bàbá mi nǹkan mẹ́ta ńlá ni bàbá mi fi sílẹ̀ fún mi nǹkan ọ̀hún wọ́n sì sọ fún mi bó ṣe pàtàkì tó èmi náà gbọ́dọ̀ gbìyànjú kí n fílẹ̀ fọmọ ni ó bẹ̀rẹ̀ sí sọ àkọ́kọ́ ẹ̀ ní aago ọ̀hún kò sírú ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní mizariya ní tí a máa gbé fúláwà sí ẹlẹ́ẹ̀kẹta
òun náà ní kí ni chain tí wọ́n máa fi sọ́rùn tẹ́sí pé wọ́n níbi tí ń rojọ́ tí ń sọ yẹn ló bá kàn tajú kan ló bá wo owó ọ̀gá ọlọ́pàá. lórí pé aago ọ̀hún yàtọ̀ aago ọ̀hún dán gbogbo ẹ̀ jò irú aago wo ni píntín ń tàn yẹn ló wò ó nígbà tí ó wò ó fadaqqaqa an-nazaru fiha nazrata tahaqquq ló bá wá tẹjú mọ́ dáadáa ló bá wò dáadáa. wa ha huna ta'akkada anna as-sa'ata allati biyadi rais ash-shurta hiya 'aynu as-sa'ati al-masruqa la shabihuha. ilaha illallah. nígbà tó tẹjú mọ́ dáadáa pé ọ̀gá ọlọ́pàá ló bá rí i pé aago tí a wá jí gbé aago bàbá àwọn tó fi ilẹ̀ fún un ó ń lọ́gá ọlọ́pàá fi sọ́wọ́ yìí. ó tútù wò àbọ̀ ni ó bá rí i pé láṣẹbí ò kì í ṣe ń tó jọ aago bàbá mi ni. huna lam yatamallak nafsahu ibi ni ò ti kápá rẹ̀ mọ́ faqal ló bá ní ya sayyidi ó kọjú sọ́gá ọlọ́pàá ìwọ ọ̀gá wa ìwọ ọ̀gá ọlọ́pàá wasadati àti gbogbo ẹ̀yin ọ̀gá ọlọ́pàá tẹ́ wà ń jòkó limadha tudayyuna awqati munzu as-sabah kí ló dé tẹ́ ń wẹ̀sì àsìkò mi látàárọ̀ tí mo ti dé bí báyìí falam tuballighuni annakum qad qabadtum ala as-sariq wastarja'tum minhu sa'ati kí ló dé tẹ́ sọ fún mi pé aago tí ń wá ẹ ti rí ẹ sì ti gbà padà ẹ̀wọ̀n jẹ́ ìṣẹ̀ máa rojọ́ pa aago bàbá mi tó fi ilẹ̀ fún mi nìyí ló wà lọ́wọ́ ọ̀gá yín lọ́gá ọlọ́pàá bá ní qala ra'isu shurta fi dahshatin wa irtibak ọ̀gá ọlọ́pàá bá wò pé ṣọ́ọ̀ máa ṣì rí maza taqsud kí ló mean ló bá tuntun sọ as-sa'atu allati tartadiha iya allati iya ma jitu uballigh anha aago tó fi sọ́wọ́ òun ni mo wá fẹjọ́ sùn káwọn kan jí gbé bó ti wá dọ́wọ́ tí èmi ò mọ̀. fanadara raisu shurta náwa akhina lọ́gá ọlọ́pàá bá wo mahmudu ló bá wò báyìí bi khubthin wa qurhin pẹ̀lú ojúkojú faza ara zaira al-asad ó bá bú bí kìnìún tí máa bú ya huras ó pẹ́ bẹ́bí ẹ̀yin ọlọ́pàá kílẹ̀ ń wò adkhiluhu fi as-sijn al-infiradi kayfa ya'rifa kayfa yatakallamu al-insanu al-muhadhdhab al-'aqil eléyìí yóò ní làákàyè àbí wọ́n bá ní làákàyè ní kódà kọ́ra aago bàbá rẹ̀ lọ́wọ́ mi ó yẹ sọ fún mi nípa ẹ̀ ó yá ẹ mú un ní ìsìn ẹ lọ mú un sí kì í ṣe inú ẹ̀wọ̀n tí gbogbo àwọn ẹlẹ́wọ̀n wà ń bẹ o as-sijnu al-infiradi ẹ̀wọ̀n ibi téèyàn ti rọrùn téèyàn ti rí nǹkan kan lásìkò nìkan ni ó wà ń bẹ lásìkò ẹ̀wọ̀n as-sijnu al-infiradi bẹ́ẹ̀yàn bá lò bí ọ̀sẹ̀ kan bẹ̀ làákàyè ẹ̀ lè dàrú ó níbẹ̀ ni ẹ mú lọ ní a bá mọ̀ rẹ̀ wà lọ́bẹ̀. ló bá mà lo ọdún kan ṣe àmì àwọn tí a máa gbàgbé sẹ́wọ̀n ó lọ́dún kan kó tó jáde. inshallah. wa ba'da sanatin kamilatin fil habs al-infiradi kharaja sahibuna musammiman akthar ala kashfi haqiqati lughz as-sariqa nígbà tó lọ́dún kan ní sijinu al-infiradi nínú ẹ̀wọ̀n tá a wí nígbà tí ó jáde tó kọ́kọ́ jáde tó òun fẹ́ sí báyìí only the struggle continues. No surrender, no retreat. Ọ̀sọ̀ mi sáwọn ọdún kan ní mẹ́jọ tiẹ̀ náà dọ́dọ̀ kọ́ọ̀dù ló bá tún gbà pé òun ò máa bá jà lọ. فقرر الذهاب إلى القاضي ليشتكي الظلم الذي وقع عليه من قبل رئيس الشرطة. ó fẹ́ fẹjọ́ pé òun sọ nǹkan nù ó sì fẹ́ fẹjọ́ ọ̀gá ọlọ́pàá tó ṣàbòsí fún tó fi sẹ́wọ̀n fẹ́ fi. فوقف أمام القاضي ló bá dúró síwájú adájọ́
قائلا يا سيد القاضي mo pè wá aṣíwájú wa my lord tí wọ́n máa wí mo pè wá ọ̀gá wa mo pè wá aṣíwájú wa سمعت أنك لا تضيع حق من جاءك بائسا حائرا بائرا معوزا mo gbọ́ lẹ́nu àwọn èèyàn tó pọ̀ wọ́n lẹ́ni wọ́n bá ṣàbòsí fún ẹni wọ́n bá tẹ̀tọ́ ẹ̀ mọ́lẹ̀ ẹni tí inú òdùn tó bá dọ́dọ̀ ẹ ọmọ dùnrù wọn nù ni ló jẹ́ kí n wá sọ́dọ̀ ẹ̀ فأنا اليوم واقف أمامك èmi ni mo wá dúró síwájú ẹ lónìí o لا عون لي بعد الله إلا أنت ìlẹ́ nìkan tí mo fẹ́ gbèjà mi lẹ́yìn ọlọ́run ìwọ náà ló tún kàn فشكوايا ntí mo mú wá náà ni عبارة واحدة كلمة kan náà mo fẹ́ sọ إني مغلوب فانتصر ẹni aṣàbòsí fún mi ní o ó yá wá ràn mí ṣe فطمأنه القاضي ládájọ́ bá fi lọ́kàn balẹ̀ أنه في محكمة لا يظلم أحد فيها ó lọ ti dé kóòtù kan tí wọ́n ti ṣàbòsí fún èèyàn ń bẹ̀ فتبسم ضاحكا ṣe àti mọ̀ nù bí tó wà فتبسم ضاحكا lónà bá bú sẹ́rìn pé أنه في آخر المطاف دخل دار أمن وارتياح àṣé mo débi tọ́kàn mi ó ti balẹ̀ àṣọ́dọ̀ bàbá yìí nìbá ti kọ́kọ́ wá tẹ́lẹ̀ tí mo lọ ọ̀dọ̀ ọlọ́pàá olórí ibú yẹn àṣọ́dọ̀ bàbá yìí nìbá ti wá ولكن فجأة àmọ́ lẹ́ẹ̀kan náà لفتت نظره مزهرية في زاوية الغرفة ló bá rí i pé vaasi tí wọ́n gbé fúláwà sí tó wà lẹ́gbẹ̀ẹ́ kọ́ọ́dí ló bá rí i pé mizhariya yìí ni vaasi wo lè yí vaasi wo ló dáa tó bá وبعد نظرات عدة nígbà tó tẹjúmọ́ علم متيقنا أن المزهرية مزهرية لا إله إلا الله ló bá rí i pé àwọn aago lọ adọ́dọ̀ ọ̀gá ọlọ́pàá fi ọwọ́ kíní tí wọ́n máa gbé fúláwà sí tí wọ́n ní bàbá ti dé máa ká mọ́ bàbá èyí wọ́n yìí ṣàbòsí fún yàn bẹ́ẹ̀ àtúndébẹ̀ mizariya tí wọ́n máa gbé fúláwà sí ó tún jẹ́ mizariya bàbá mi ló tún gbé sí kọ̀rọ̀. وبدل أن يصمت صاحب والدنا ètí ọ̀rẹ́ bàbá wa ètò ọmọ kí o bàbá wa mahmudu ìbá fi dákẹ́ قال مغضبا ló bá ń sọ pẹ̀lú ẹni tí ń bínú ó ní يا حضرة القاضي mo pè wọ adájọ́ tó lọ́lá jùlọ هل أنت مع هذه الأبهة وهذه العظمة وهذه السيادة وهذه الشهامة تتواطأ مع اللصوص لا إله إلا الله يا حضرة القاضي يوادجت بجوجو وافن هل أنت ما هذه الأبهة بلو بجوجو الله بلو بجوجو انتظر شفوا أنه الله والعظمة àti azọ́mà táwọn wò pé ọlá ti pin sọ́dún ẹ̀ báyìí والسيادة والشهامة تتواطأ مع اللصوص àwọn tó ń ṣe bàbá àṣàlẹ̀ báwọn olè mizariya tí wọ́n gbé lọ́dọ̀ mi ni mo ń lọ gbẹ́sẹ̀gbẹ́ tó ń fi ń ṣe kínní yìí. فحاول القاضي أن يغسل ماء وجهه باتهامه بالجنون ṣé ẹ mọ̀ pé bọ́rọ̀ bá ti dà bẹ́ẹ̀ ọlọ́run má dojú tì wá. آمين adájọ́ tí gbogbo ayé ń pé gbé kéèsì wá tá a wá fẹ̀sùn olè kan lójú gbogbo ayé kò sí ní tádájọ́ yára rí sọ ju pé اتهمه بالجنون ó bá fẹ̀sùn pé wèrè ń ṣe ni فصرخ قائلا ládájọ́ bá pariwo ló bá ní يا حراس تعالوا ẹ̀yin ọlọ́pàá kílẹ̀ ń ṣe ẹ wá gbà mí خذوا هذا المجنون من أمامي ẹ wá mú wèrè ikú wájú mi فلقنوه درسا لا ينساه أبدا ẹ lọ kọ́ lẹ́kọ̀ọ́ tí ò ní gbàgbé láéláé وعلموه كيف يحترم القاضي kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀yàn ti ṣàpọ́nlé adájọ́ kò mọ́
fahubisa limuddati sanataini sanataini. Okay. wọ́n bá tún mú kó ń bẹ̀ ló bá tún lọ ṣẹ̀wọ̀n ọdún méjì. Okay. حياكم ọdún الله. méjì bá tún pé. wa ba'da ma atlaqu sarahahu jaddada azmahu. nígbà tó jáde tó lọ́dún méjì nú ẹ̀wọ̀n tó tún jáde báyìí tátẹ́gùn tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀mí báyìí. jaddada azmahu fadhahaba musri'an ila qasri al-wali. ló bá gba pálásì gọ́fúnà lọ. yastanjiduhu la'allahu yatamakkana min an yastaridda karamatahu awwalan thumma huquqahu taliya. ó ní ó dáa gbogbo bí mo wá kò yẹ kí n wá bẹ̀ àtọ̀dọ̀ ọ̀gá ọlọ́pàá àtọ̀dọ̀ adájọ́ ẹ jẹ́ ń lọ sọ́dọ̀ gọ́fúnà tí gbogbo wa dìbò fún ẹ jẹ́ ń lọ ọ̀dọ̀ ẹ̀ òun ò ní ṣàbòsí fún mi yóò máa rojọ́ tóun ó tún wá béèrè ìbò lọ́wọ́ wa. wọ́n mọ̀ bí ọdún 2 sí 3 sẹ́yìn ó ládájọ́ ó lólè ládájọ́ nìkan nù àwọn bìtọ́nà tó ìkànnù àwọn ṣífù Governor. gọ́fúnà wọ́n bá wá sọ fún un qala ahaduhum sakhiran mutahakkiman nìkan nù wọ́n bá sọ fún un lẹ́ni tí ń ṣe yẹ̀yẹ́ ó ní ya rajul ìwọ ọkùnrin akhsha an taqula inna qiladataka al-masruqa hiya allati yartadiha fakhamatu mawlana wa sayyidina. ẹ̀rù ń bà mí o kò síbi tó lọ tó ìfẹ̀sùn kàn wọ́n ń bẹ̀ o gọ́fúnà wa ló sì jẹ́ sípá láfẹ́ tó fi góòlù sọ́rùn yìí ẹ̀rù ń bà mí kọ́mọ̀ tún pé góòlù tí bàbá wa ọ̀gá wa aṣíwájú gbogbo wa tí gbogbo wa ní kọ́mọ̀ tún pé góòlù ẹni ó fi sọ́rùn. fana zora mahmudu ila qiladati allati bí òun kìlọ̀ wá ní. حياكم الله. bàbá wa mahmudu bá tún wo ọrùn والي. gọ́fúnà. fahiya bila raibin wala shak هي القلادة المسروقة. الله. ló bá tún rí i pé góòlù bàbá òun tóun jogún tóun wá fẹjọ́ ẹ̀sùn ni ibẹ̀ ni Sheikh Zoghloli wá ní رحمه الله. inna lillahi wa inna ilayhi raji'un. mo ní bàbá mo ní mo gbádùn ìtàn yín púpọ̀ mo lámọ̀ yóò lẹ́kọ̀ọ́ kan tẹ́ ẹ fẹ́ kọ́ mi níbẹ̀. حياكم الله. bàbá rọ̀ rí olè tó wọlé kílísà tán tó wá jí góòlù gbé òun àwọn Yẹ̀húdí ni tí wọ́n wọ Palestine wá ní 1948 حياكم الله. tí wọ́n wá gbalẹ̀ wa mọ́ wa lọ́wọ́ wọ́n wá ní ká kúrò lọ́dọ̀ wọn ká lọ fẹjọ́ sọ ọlọ́pàá bàbá lọ́lọ́pàá tá a bá aago lọ́wọ́ ẹ̀ ìkànnù stolen item tá a bá lọ́wọ́ ẹ̀ bàbá ní Britain nìyẹn ẹni tí a ń pè ní James Balfour. حياكم الله. James Balfour ní foreign secretary òun ló ṣàlìkáwà ní fáwọn Yẹ̀húdí pé òun nílẹ̀ kan o tóun ó fún yín tó yẹ sí pé ẹ̀yin gbọ́ Yẹ̀húdí ẹ lọ kóra yín jọ ẹ̀yin tẹ́ ẹ wà ní Poland ẹ̀yin tẹ́ ẹ wà ní Yugoslavia ẹ̀yin tẹ́ ẹ wà ní Soviet ẹ̀yin tẹ́ ẹ wà l'Amẹ́ríkà gbogbo yín ẹ máa bọ̀ mo ti nílẹ̀ kan tí ń fún yín èyàn á máa fi lè onílẹ̀ tọrọ yìí. لا إله. Balfour yẹn tó lóun ó fún ilẹ̀ àwọn mùsùlùmí ilẹ̀ àwọn Palestine tó fi tọrọ fáwọn èèyàn iná àlá wa tún lọ ọ̀dọ̀ ẹ̀ la tún lọ fẹjọ́ sùn bàbá ní ẹni yẹn ní ṣúrùtọ̀ tá a bá àgò lọ́wọ́ ẹ̀. mo níbò wá ní títí kọ́ọ́dí tí wọ́n tún sọ bàbá nígbà tá a kúrò lọ́dọ̀ Britain bàbá ní Britain nígbà tá a rí ìdájọ́ lọ́wọ́ Britain lọ bàbá ní wọ́n dá organisation kalẹ̀ tí ń jẹ́ organisation àlàmí ó mọ̀ Umamul Mutahida ni wọ́n máa pè é wọ́n ní gbogbo ẹni ó bá ti débẹ̀ wọ́n máa dá wọn láre ni wọ́n máa rojú ọmọ tí wọ́n bá ti débẹ̀ bí bẹ́yàn méjì bá ń jà gbogbo ayé ní gbọ́rọ̀ wọn lọ Umamul Mutahida àwa mùsùlùmí la gbọ́rọ̀ wa dé Umamul Mutahida tí ò níyànjú. لا إله إلا الله. bàbá ní ọ̀dọ̀ kọ́ọ̀dì tá a gbẹ́jọ́ lọ kọ́ọ̀dì wa Umamul Mutahida ọ̀dọ̀ ẹ̀ la gbẹ́jọ́ lọ. United Nations. bàbá ní ìwọ tó ń ṣàǹtakú pé wọn ò gbẹ́jọ́ lọ́dọ̀ Umamul Mutahida wọn ò gbẹ́jọ́ lọ́dọ̀ Umamul Mutahida
ní abájẹ́jọ́ lọ́dọ̀ wọn mú nìta ẹ̀dá kí ni wọ́n bá bọ̀ ń bẹ̀. لا إله إلا الله. mo wá lọ́dà náà وعليكم tí wálì ti jẹ́ حياكم الله. wálì tá a tún bá ṣé nìzàbíyà lọ́rọ̀ ẹ̀ bàbá níṣọ́ rí wálì òun ní gbogbo ẹni wọ́n bá fi jẹ olórí Amẹ́ríkà ẹ̀ ń bú Trump ní bí Trump bá kú ń bẹ̀ bẹ́ẹ̀ lómi ìbá tún bọ́ bẹ̀ bí Trump ti ṣe òun náà ni ó ṣe ṣe bí Clinton ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ ṣe bó dá sí ṣe bí Clinton ló mú a lọ sí Oslo kìíní kan agreement ṣàmú nǹkan bọ̀ ń bẹ̀ ṣe bí Clinton kú ń bẹ̀ ṣe bí George Bush ọmọ bọ́ bẹ̀ ṣàmú nǹkan bọ̀ ń bẹ̀ ṣe bó Obama bọ́ bẹ̀ tá a ti ẹ̀wọ́ pé ti wá lélẹ̀ láti Áfíríkà ṣàárín nǹkan mú bọ̀ ń bẹ̀ kí wèrè èyí ó tó tún wá bọ́ bẹ̀ yìí tẹ́lómìn sì bọ́ bẹ̀ bàbá ní gbogbo àwọn tẹ̀ ń lọ fẹjọ́ sùn yẹn pátápátá kò sọ̀rọ̀ lọ́dọ̀ wọn ọ̀dọ̀ Ọlọ́run ni ẹjẹ́ àwọ̀rọ̀ sí. الله. bẹ́ẹ̀ bá ṣẹ̀ wá fẹ́ kí n sọ̀rọ̀ ń pa tíra Zoghlolu ní ìsìn nàìjíríà yìí àmọ́ bó bá jẹ́ sí pé mo ti lásìkò yín ẹ jẹ́ n dúró bí mo ti dúró. زغلول ما بعلومه تعالى وبفضله المحمود نلت نوالا هو ما تحلى بالمحاسن كلها وجدى لكل العالمين مثالا وغدا لكل العالمين مثالا. أعانكم الله. ṣé kí n sì sọ díẹ̀ sí i. أعانكم الله. أعانكم الله. ẹ bá ní sọ. أعانكم الله. ẹ حسبي وحسب الباحثين بأنه ọ̀dà wọ́n ní n dúró báyìí báyìí ni. أعانكم الله. wọ́n ní n dúró. حسبي وحسب الباحثين بأنه رب الألوف وعلم الأجيال. أعانكم قل ẹ jẹ́ n dúró ẹ jẹ́ n dúró. أعانكم الله. وآخر دعوانا أن الحمد لله رب العالمين. فلا